wa lẹ́yìn ìtàgé ẹ ò kó tójọ́ mẹ́ta ẹ kó lè dá náà ni kí ni tí mo tún mú wá fún yín báyìí ẹ máa láìkí ẹ̀ gan ẹ máa fẹ́ràn ẹ̀ gan Òǹtẹ̀ chapter 2 ẹ̀yin náà ti wò abẹ́ tí ẹ̀ tí ì rí ó ti ń ṣò lórí Àníkẹ́ Àmì TV lórí YouTube tẹ́ ẹ bá wá rí ń bò míì ìṣekúṣe ni o Òǹtẹ̀ chapter 2 ó ti ń ṣò lọ́wọ́lọ́wọ́ báyìí tẹ́ ẹ bá ti wò ẹ̀yin ẹ kọ review yín sí bíbáyìí kí lẹ̀yin retí nínú Òǹtẹ̀ chapter 3 nígbà tí mo wò ó èmi náà rí pé sinimá yìí sinimá ńlá ni ẹ o abẹ́ tí ẹ tí rí Òǹtẹ̀ chapter 2 yẹn ó yá ṣé ẹ ti wo chapter 1 ṣé ẹ mọ̀ pé ọ̀rọ̀ ilé tá à ń wá òun ló di wàhálà ìdààmú sínú ayé tọkọtìyàwó Àníkẹ́ Àmì àti ọkọ ẹ̀ ṣé ẹ mọ̀ pé àwọn náà ti gbé lélẹ̀ fún ẹnìkan níparí chapter 1 tá a wù yẹn chapter 2 ti wá jáde ní ìsìn kí ni nǹkan tó ń ṣẹlẹ̀ ń bẹ̀ ẹ fẹ́ mọ̀ àbí ẹ máa lọ sórí Àníkẹ́ Àmì TV lórí YouTube Àníkẹ́ Àmì TV tẹ́ ẹ bá ti rí Òǹtẹ̀ chapter 2 lórí channel míì irọ́ ni o ayédèrú sinimá ni ìyẹn ò kí ń ṣòótọ́ orí Àníkẹ́ Àmì TV nìkan lẹ́ẹ̀ ti rí orí Àníkẹ́ Àmì TV nìkan lẹ́ẹ̀ ti máa rí Òǹtẹ̀ chapter 2 bẹ́ẹ̀ bá wá ń dúró de Òǹtẹ̀ chapter 3 ẹ máa kọ sí bíbáyìí pé we are waiting for Òǹtẹ̀ chapter 3 ẹ o lẹ́yìn ìtàgé lórúkọ ìkànnì yìí níbi tí a ti ṣe àtúpalẹ̀ sinimá Yorùbá fún yín bí ènìyàn bá jẹ́ ìgbà àkọ́kọ́ tẹ́ ẹ kọ́kọ́ ń ṣe alábàápàdé ìkànnì yìí ẹ má gbàgbé láti subscribe sí bíbáyìí kẹ́ ẹ dẹ̀ ṣe kí ni kẹ́ ẹ tẹ notification bell kẹ́ ẹ lè máa rí gbogbo àwọn content wa bá a ṣe ń drop ẹ̀ lẹ́yọ̀kọ̀ọ̀kan ìjèjì títí ìgbà míì tá a tún fi pàdé èmi àti yín a ò ní ju ẹni tí wọ́n ń wá o ó dàbọ̀.